ẹ̀sìn Islam wà èmi fẹ́ sọ bẹ́ẹ̀ pé kí Islam Fúlàní kọ́ ló gbé Islam wọlé Yorùbá. Islam came to Yorùbá land as far back under the Ottoman Empire. Àwọn ṣíta gbé ló gbé ẹ̀sìn. Gbogbo tábàdé wo láti gbáyé gbọ́ wípé ìjà ẹ̀sìn ó ṣẹlẹ̀ láàrin Yorùbá nínú Èkó kó tó wọ̀yọ́. Islam wọ̀yọ́ ọrọ̀ ajé ló gbé ẹ̀sìn Islam wọ̀yọ́ kò kì í ṣe conquest. Àwọn tó wá láti ibi tá à ń pè ní Western Sudan, àwọn merchant níbi tá à ń pè ní Wàdà tá à ń pè Mali, àwọn ló wá tajà pẹ̀lú Ọ̀yọ́ when Ọ̀yọ́ have gone to the peak of his power. Stand on the existing protocol by speaking in the language that the world will understand. So that when they're hearing us, they will know we are speaking to the world. This is the press release from Yoruba Nation Religious Council, dated 15th January 2025. To whom it may concern, subject, firm rejection of Sharia law in Yoruba land. Yoruba Nation Religious Council, YONAREC, is a coalition of the Yoruba Nation Christian Association, YONCA, Muslim Association of Yoruba Nation, YON, and Ìmọ̀dáyé Orílẹ̀-èdè Yorùbá, which is Ìṣẹ̀ṣe. In our new nation, family stands as a voice of unity and religious tolerance within Yoruba land. We, as YONAREC, unequivocally state our opposition to the introduction of the Islamic legal system known as Sharia into Yoruba land. The proposal, championed by external religious fanatics from the Sokoto Caliphate, with the collaboration of a few Yoruba Muslims, is not representative of the will or cultural heritage of the Yoruba people. The Yoruba nation is founded on the principles of mutual respect, diversity, and religious tolerance. Our people have long maintained harmony among Christians, Muslims, and adherents of our traditional religion, which is Ìṣẹ̀ṣe. Sharia law, with its legal and cultural implications, threatens the delicate balance and seeks to impose a system that is alien to our collective values and traditions. We, as YONAREC, stand united in our rejection of any attempt to forcefully implement Sharia law in any part of Yoruba land. Our position is clear. Religious tolerance must be upheld, and no single religion should dominate or dictate the legal framework of our land. We call on all Yoruba people, both within and outside the nation, to resist this imposition and stand firm in protecting unity, culture, and freedom of the Yoruba people. Let us continue to uphold the principles of existence and mutual respect that define us as one people. This is our stand, and we are not moving an inch from it until we achieve it. Any opposition to any of our culture in Yoruba, we are ready to resist it with utmost power. And we are ready. Let the government or anybody hear this. We are ready to fight this cause with the last word in our bill. Thank you. God bless you. I may come with Pastor Oluwafemi Joshua Obafemi. God bless you. Wow. Let's clap, please. Let's clap. Ẹjọ́ a ní lúkú tí ó kọ̀tù ẹni tó bá ìdí fún ọdún nǹkan báyìí.
always see the fight and feel the Okay, ẹgbẹ́ ẹjọ́ ká pàtẹ́wọ́ fún wọn ẹ̀fọ́ ní power. Ní báyìí, a fẹ́ pe bàbá wa olórí oko wa káfàtà Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ. Ṣé ti lẹ́yìn? Ṣé ti lẹ́yìn sà? Wọ́n ti wọlé. Ókè. Nígbà tá a ó máa retí wọn kó wọlé. Ṣé ti lẹ́yìn? Mo rò pé ẹni kí n ta àkọlé tó wà lókè. Official penalties ní Sharia nìyí o. Ẹ̀rọ máa kà ń kọ̀ fún tó bá fi ẹ̀sìn Islam lẹ̀ apostasy ló pè é. Penalty ẹ̀ wọ́n á dé orí ẹni. Adé ìsìn ìgbàgbé òun nígbàgbọ́ rárá. Wọ́n máa dé orí ẹni. Drinking alcohol once or twice. Wọ́n ní wọ́n fún ẹ ní ẹgbàá ogójì sí ọgọ́rin. Wọ́n ní tòun eighty lashes. Jẹ́gẹ́jẹ́gbá. Drinking alcohol 3 or 4 times. Wọ́n máa dé orí ẹni. Then adultery that is oníyàwó lé olóńfẹ́ lòmíì àwọn olóńfẹ́ lé olóńfẹ́ lòmíì wọ́n máa sọ pupa olúwa ẹni. Fornication ìyẹn ní àgbèrè wípé obìnrin òbí lọ́kọ lọ lọ́kùnrin ṣe àwọn ọkùnrin òbí yàwó lọ́kùnrin ṣe. 100 lashes for 1 year imprisonment. Rape tó bá lọ ti pálípá tó bìrì lò ìlú náà death pàṣípò ní wọ́n sọ fún pápá yìí. Homosexuality àti ọkùnrin bọ́ọ̀kùnrin ṣe ikú ni o àbí wọ́n wá lọ sí òkè tó ga jù nínú ìlú yẹn wọ́n á lọ sọ mọ́lẹ̀. Ẹ̀ ń rí sàìdí pé èèyàn wọ́n ti kó lọ́wọ́ ẹ̀ kú àbíkọ́ wọ́n máa gé orí ẹ̀ yìí. Tó bá bẹ̀rẹ̀ sí bá àwọn tó bẹ̀rẹ̀ sí mùsùlùmí wá tó bá bá wọn jà tó yà òfin bá fẹ́ wá wọ́n máa gé orí ẹ̀ yìí. Lójú wọ èdè àyà wọ́n máa gé orí ẹ̀ yìí. Causing mischief or corruption in the land wọ́n máa gé orí ẹ̀ yìí. Mischief or corruption in the land. E.g. disbelief, terrorism, lawlessness, wọ́n ní crucifixion wọ́n máa kọ́ máa gbélé mi. Àbí wọ́n gé apá ẹ̀. Highway robbery, ọ̀tọ̀ òpàyẹ o. Wọ́n máa gé owó àgbẹ̀sẹ̀ ẹ̀. Lórí àfẹ́jáde lórí highway, wọ́n wá lé ẹkú. Wọ́n máa kọ̀ ọ́ gbélé bu ní sáfẹ́. Kíni àkọ́kọ́ bá jalè àkọ́kọ́. Wọ́n á gé ọwọ́ bù. Jẹ́fẹ́ tó bá jáde lẹ́gbẹ̀ẹ́jì wọ́n á bí ẹsẹ̀ rẹ̀ lọ́sí jẹ́fẹ́ tó bá jáde lẹ́gbẹ̀ẹ́ta wọ́n á bí apá kejì jẹ́fẹ́ tó bá jáde lẹ́gbẹ̀ẹ́rin wọ́n á bí ẹsẹ̀ kan tó kù jẹ́fẹ́ bẹ́ẹ̀ tó bá ń ṣe àjẹ́ àwọn ọmọ báwọn ìyàwó àtàwọn bàbá àkọ́jọ́ wọn lájẹ̀ ní wọ́n tó wá jẹ́ àjẹ́. Wọ́n á jẹ orí ẹ̀ ní.
Wọ́n ní bí a máa jó kò báyìí, báyìí bẹ́ẹ̀ ọ̀dọ̀ jó kò báyìí. Wọ́n máa gé orí onímọ̀ ìdánù ní sẹ́yìn náà. Olódùkú. Tó kò bá ń gbà mí, tó bá ń ṣe àdúrà mùsùlùmí, ẹ̀bá mi ní èdè, tó bá ń gbàdúrà lẹ́kọ̀ọ́ mi lè dé yẹn. Wọ́n máa gé orí ẹni. Ẹni tó bá ń sọ sàkáàtì, tó sọ sàkáàtì. Wọ́n máa gé orí ẹni. Kó máa sọ pé Allah pé àwọn méjì lágbára bí Allah bí ike wọ́n máa gé orí ẹni sẹ́fẹ́. Ẹni bá ń bọ òòrùn àbí tó ń bọ òṣùpá wọ́n máa gé orí olúwa ẹ̀. Àwọn tó ń bọ òòrùn ń bọ́. Tí wọ́n fẹ́ gé wa lórí láìpẹ́. A ní ọ̀pọ̀ kọ́kì tó bá lọ sí ọjà tó lọ ń di kọ́tì tó sọ mọ́ ẹ̀ẹ́dàbà. Wọ́n ní wọ́n lọ ń dìbò. Wọ́n máa gé orí ẹni. Kẹ́ni bó lè rà ó lè. Àwa ò fẹ́ ṣàríà. Àwa ò fẹ́ ṣàríà. Àwa ò fẹ́ ṣàríà. Yorùbá nation. Wọ́n ní orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè sẹ́yìn kan. Orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá. Ṣé bàbá wa Sunday Igboho ti rẹ́dì? Wọ́n ti rẹ́dì. Wọ́n kì í. Bàbá ò tí wọlé. Ok, ẹ jẹ́ ká pé. Ẹ jẹ́ Ẹ jẹ́ ká pé. Yes. Nígbà tá a máa wo tí bàbá wa yẹn. Ok. Ẹ jẹ́ kí n pe bàbá wa má tọ́jú ọlá àdùnnú. Ó yẹ báyìí pàtẹ́wọ́ fún ẹ̀ṣọ́ ìdágbèsè. Yorùbá ẹja bá wọn sòtọ̀ ọ̀rọ̀. Orí tí wọ́n pè ní kìnnì lọ́sùn. Mo fẹ́ sọ kékeré kan fún wa kó lè yí wa gẹ́gẹ́ bí ọ̀n tó tó jù. Kẹ́ni mọ iṣẹ́ tó wà fún wa fẹ́ ṣe. Ẹ bá mi pàdé ọdún pọ̀ bá wa ni. For honoring our Baba. Okay. Bàbá wa ti wọlé Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ. Ẹ ṣé. Wọ́n má bínú ìgbà tí bàbá rí pé wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ló tó kọ́ sáré jáde báwọn nípa. Ẹ̀kọ́ bá tó wà títí.
ẹ má bínú ẹ̀yìn ìwà. Ó ní bí wọ́n pè ní ìkírun ẹ má mọ ètò ìkírun ẹ̀rọ Yorùbá. Nígbà tí àwọn Fúlàní gba Ìlọrin lọ́wọ́ wa as far back as 1824 lẹ́yìn ìgbà tí wọ́n ti pa Àbújá. Àwọn Fúlàní yìí wá àwọn ọmọ Yorùbá tó wà nínú wa ní ọwọ́ ara wọn fi sọ̀pọ́tì Fúlàní wípé ẹ̀sìn tí Ámídì àtàwọn ọmọ ogun ẹ̀ ń wá wípé òun ni ẹ̀sìn tó máa mú wọn dé ìjọba òun. Wípé pọ̀tíṣẹ́ yìí ò ní parí tí wọ́n bá pa gbogbo ilẹ̀ Yorùbá. Ogun yẹn ni wọ́n kó wọ Ìwó. Ogun yẹn ni wọ́n kó wọ Ìkìrun. Àwọn ọmọ Yorùbá tí wà ní Ìkìrun tí wọ́n gba ẹ̀sìn yẹn. Wọ́n láwọn kí ń kírun. Ibẹ̀ lórúkọ Ìkìrun ti wá. History ni sà. Òtún sọ ní gbogbo ìlú. Ẹ wá wọ bí Ìkìrun àti Ìwó ṣe rí lẹ́yìn. Ẹ tó gba ẹ̀sìn tí ò ní wà. Àwọn Yorùbá àbórí. Àwọn ọmọ Yorùbá á tún tún gbọ́gbọ́ ká máa ṣe ẹ̀sìn tí ò jẹ́ kí a mọ òtítọ́ wípé àkàndá Elédùmarè ni wá. Ẹ̀sìn báwo ìbò ṣe máa ń sọ ideology ni. Wọ́n lọ dá wa gẹ́gẹ́ bí Yorùbá. Àṣà wa tọ́lọ̀ ń gbé wa lọ́wọ́ wọ́n fi mọ́ wa ní. Kò sọ́mọ́ tó bí lé ilé Yorùbá. Tí ò mọ Yorùbá sọ, èdè Yorùbá wà synonymous pẹ̀lú àṣà wa. Èmi ò sọ pé ká má ṣe Mùsùlùmí, or ká má ṣe Kìrìsìtẹ́nì. Orílẹ̀-èdè ni wá gbogbo orílẹ̀-èdè ló ní èdè àti àṣà wọn. Kí ló jẹ́ kí Yorùbá máa tọ́ wọn jẹ́? Kí ló jẹ́ kí Yorùbá àwa dàbí ẹni tí ò tiẹ̀ ní Ọlọ́run? Tí Ọlọ́run kì í gbàdúrà wa nítorí pé a ti sọ Ọlọ́run wa nínú àṣà àti èdè wa. Àwọn tó gbé ẹ̀sìn Islam wá, èmi fẹ́ sọ bẹ́ẹ̀ pé kí Islam Fúlàní kọ́ ló gbé Islam wọlé Yorùbá. Islam came to Yorùbá land as far back under the Ottoman Empire. Àwọn ṣíta gbé ló gbé ẹ̀sìn. Tẹ́lẹ̀dẹ̀ wo láti gbáyé gbọ́ wípé ìjà ẹ̀sìn ó ṣẹlẹ̀ láàrin Yorùbá nínú Èkó ó tó wọ̀yọ́. Islam wọ̀yọ́, ọrọ̀ ajé ló gbé ẹ̀sìn Islam wọ̀yọ́, kò kì í ṣe conquest. Àwọn tó wá láti ibi tá à ń pè ní Western Sudan, àwọn merchant níbi tá à ń pè ní Wàdà, tá à ń pè Mali, àwọn ló wá tajà pẹ̀lú Ọ̀yọ́ when Ọ̀yọ́ have gone to the peak of his power. Wọ́n wá to the Sanfara state nílẹ̀ Yorùbá. Ìkọ́ táwọn fẹ́ àwa ní, ìkọ́ táwọn ò ní àwa ní, fẹ́ my bàtà ní olókùn bí ní kábàárì Ọ̀yọ́ àmì. Tó jẹ́ kí Ọ̀yọ́ àmì ní agbára. Wọ́n fẹ́ káwa ọ̀rẹ́ wọ́n tọ̀ wá pẹ̀lẹ́ sí. Ìjà ẹ̀sìn bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá nígbà táwọn Fúlàní gba Ìlọrin. Ìjà dáná fún èyí tí ó fọ̀ ó fa ìjà. So mo fẹ́ mú ọ̀rọ̀ mi wá sí conclusion. Ẹ má bínú pé mi ò mo ṣe ẹ́ tí láti bí Yorùbá mi ni. I want to appreciate Reverend Adeshokan. He has been a symbol of building culture and Yoruba consciousness among our people. Baba, I appreciate you. Also, I appreciated my boss, a gallant warrior, a fortress. For allowing and having that bond with Reverend Adeshokan. Wípé tó bá yá àwọn olóṣèlú tó ní àwà important wọ́n pè wá fọwọ́ àbúrò ilẹ̀ Yorùbá. Mo tún àmúṣe tí mo fún rẹ̀ náà. Náà ọ̀rọ̀ ẹja ń pẹ́lẹ́ lẹ Yorùbá. Tàbí pápọ̀ táwọn bàbá wa ti ń pápọ̀. Ìjà yóò ṣe ìwé fún jẹ́ yóò bẹ̀rẹ̀ nígbà tá àkọ́ àná òtútù. Ìjà yìí àwọn Fúlàní ti fi wá sínú tipẹ́tipẹ́tipẹ́. Ìkọ́ tí wọn ò lè gbà by conquest ni wọ́n fẹ́ fi ẹ̀sìn fi wọlé sí wa lára ilẹ̀ wọn ló fẹ́ gbà. Àwọn ìyàwó pé Yorùbá nation ti dé. Òmìnira Yorùbá ti dé, wọ́n ti rí. Ẹ̀gbọ́n wọn tó wà ní aṣọ́wọ́, ó ń gbá wọn ògbésẹ̀ kan lẹ́bí èmi ò láì Tinubu. Wọ́n nísìnyí, mo fẹ́ láti kú fún Tinubu.
wọ́n fẹ́ kú fún tọ́wọ́ kò ṣe kó jẹ́ president Nàìjíríà nítorí pé gbogbo nǹkan tó jẹ́ problem Nàìjíríà ti gbogbo àwọn ẹ̀rọ yóò kò lè fọwọ́ pọ̀ olùtúbù kọ́ ọkọ̀ sí i ọwọ́ bí wọn lọ́wọ́ àwọn fẹ́ pín àwọn fẹ́ jagun ètò ti pín náà ó ti yọ mílíọ̀nù tó pọ̀ lára wọn because tó mọ̀ kọ́ wọn Yorùbá lòun because àwọn máa sọ́ọ̀sì ní pé bọ́lá ọba jẹ́ kí Fúlàní àbùtù kọ́ gbà fún àwọn káwọn àfikún olórílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run ẹ̀rọ wọn lọ́wọ́ àti wá gba débi tí wọ́n pé ẹ̀rọ gbọ́dọ̀ bàbá mọ́ ọmọ ọkọ ní Yorùbá àkíṣọ́ mojú mo bẹ̀ mí mo wọ̀n yìí táwọn onídàá sọ bá ti di èwà ẹ máa jẹ́ wọn very soon the Yorùbá sovereign state will declare. Lára iṣẹ́ táwọn bàbá máa ń ṣe ní bíbá ìlú wípé ká bá gba Yorùbá nation kan káwọn àwọn akọ́tidẹ́tà láàrin wa kọ́ máa fi ẹ̀sìn da ilẹ̀ Yorùbá wa rú. So aláti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn lẹ́yìn sí kó tó di wípé adé ilẹ̀ òmìnira. Ṣó yẹ ìsà ọdún wa fún wa ṣe àwọn alálẹ̀ àdúró tì wá àwọn leaders wa pọ̀ ní kí sún ogun ọdún àwọn àgbà wa lọ́wọ́ wọ́n ní wọn kátàrá wọn kò jẹ wá tó bá yá àwọn náà máa ní màálù tiwa àwọn ọkọ̀ tí wọ́n ní àníná àwọn ìwà máa dáwọ́ bàbá bùkún òmìnira àwọn ọlọ́pàá wa àwọn ẹ̀ṣọ́ wa àwọn jagunjagun ilẹ̀ Yorùbá wọ́n sì kí ọ̀rìn ilẹ̀ wa wọ́n ẹ jẹ́ ká sòótọ́ òótọ́ tó wọ́n bẹ́ẹ̀ ni wípé ẹ má fi ẹ̀sìn pa kókó dára jẹ́ o ẹ̀sìn ló lè dílé fídọ́ọ̀mù ilẹ̀ Yorùbá o àwọn Fúlàní ilẹ̀ mọ̀kàn tó ń ṣe inú náà ti dàrú bá ẹnu wọn òkú wọn so wọ́n fẹ́ dá rògbòdìyàn sáàárín àwọn ọmọ Yorùbá ṣáà gbà fún wọn ṣáà má gbà fún wọn Ọlọ́run ní jẹ́ kí wọ́n fi ẹ̀sìn fífa ọgọ́ ilẹ̀ Yorùbá sẹ́yìn o ire o. Àtẹ́wọ̀ yóò tó o. Àtẹ́wọ̀ yóò tó o. Ó pẹ́ tí mo ti lọ bàbá yẹn. Ọkùn ẹsẹ̀ kí ló ọkùn gbogbo sísà. Bàbá wa láti gbogbo ọ̀la. Ọkùn ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Láàárín ìṣẹ́jú àyà wo bó ṣe fún gbogbo ẹ̀ papọ̀. Tán lù wá lóògbọ̀rọ̀ wọ́n bá wa sì ń tọrọ. Ó rò pé ẹ̀rọ lábọ̀rọ̀ wọn sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ á dé tuntun. Yes, really say it all. Thank you, sir. Àìsèlè lórí ẹ̀pàrọ̀ náà. Ilẹ̀ Yorùbá kò ní di aworo. Táwọn lórí ìgbàgbọ́ wọn lọ́wọ́ ẹ̀pàrọ̀ náà. Akẹ́yìn bàbá wa ẹ ṣé. Nínú àwọn bàbá wa tó fẹ́ bá wa sọ̀rọ̀, comrade Kwesi Sotuledi, comrade bàbá wa náà, wọ́n ì tí wọlé. Ok. Tó bá ti wọlé ẹ sọ fún wa. Okay, network. Ok, ẹ jẹ́ kí n fi ìṣẹ́jú kọ̀ọ̀kan ẹ̀jọ̀. Mo fẹ́ pe olóyè Prince àbí Prince ìkọ́ni olóyè. Torí tó bá sọ pé arákùnrin ẹ̀gbọ́n bọ̀ tó bá sọ pé arákùnrin lọ́dọ̀ ọmọ Yorùbá tó bá ìsọ pé Mr. Alábẹ́lẹ̀ Sọ́ọ̀sì tó ń gba èdè wa lọ́wọ́ wa arákùnrin kò ń ṣe Mr. Tí o bàbá tí bá sọ pé arákùnrin kò ń ṣàrífín. Ọ̀gbẹ́ni. Ọ̀tún fi jẹ́ fúnni. Ọ̀tún lọ sí ọ ní ọ̀gbẹ́ni ṣe. Ẹ bá dẹ̀ sọ pé ní olú sí pé ọ̀gbẹ́ni èmi ló ń pè ní ọ̀gbẹ́ni. Èmi ló ń pè ní ọ̀gbẹ́ni. Bàbá bá yà sọ pé mi tẹ́ bá sọ pé mi sọ pé mi ló ń tú ara ẹ̀ lò. Ẹ ṣeun bàbá gbọ́dọ̀ sí. Olóyè Sùláìmọ̀ Oyèlámì bàbá gbọ́dọ̀ sí. Wọ́n ní ọ̀rọ̀ ìṣẹ́jú sókí. Ẹ máa gbọ́ bí gbogbo ọmọ Yorùbá ṣe ń sọ̀rọ̀ bá a fẹ́ ṣàríà lọ nílẹ̀ Yorùbá. Is being documented. Àkọọ́lẹ̀ yẹn lọ bẹ́ẹ̀. Níwájú èèyàn, níwájú ẹni méjì mẹ́ta á fi di òdodo múlẹ̀ náà lè borí wa. Sọ̀rọ̀ àná. Praise the Lord. Orúkọ mi ni Prince Balógun, ọmọ òsínú bàtà gbàgbà.
nígbàkan ojú orí wọlé. Ó jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà Society of Nigeria tí mo gbé láti Àbújá ọlọ́dún tó bàjẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ fún àbá ti sọ láti ẹ̀ kò sí àtúnyẹ asán kò sí sórí mọ́ ẹ lé kọ́ńgẹ́rì tó tọ́lá sí wọ́n ti sọ̀rọ̀ ìtàn náà dẹ̀ nìyẹn táwa tó sọ nínú àtúnmọ̀ àkàdé yẹn náà nìyẹn. Ṣùgbọ́n ṣe rí àwọn pípọ̀ yìí láwọn ní wípé wọ́n fẹ́ padà yìí wá. Don't forget. Mo ti.
Yes, mommy. Ẹ ṣé. Okay, kí tẹ̀ tí kan.
Yeah. Yes, sir. Okay. Ẹ jọ̀ọ́ kó tó di tó bàbá wa tún padà wá aṣáàtàkì gbogbo. Ẹ jẹ́ ká bàtà wọ́n fún bàbá wa Pọ́nmi Ọláyọrí Kóòtù kan bá wa sọ̀rọ̀ kan sí i. Ẹ má bẹ̀rù pé mo fẹ́ fèsì ẹ̀ sí ìsọ̀rọ̀ is one of the great Yorùbá nation journalists. Láti ìgbà tí ní àgbè ní ti bẹ̀rẹ̀ is doing a very wonderful job láti wọ̀ wọ́n pé nǹkan tá à ń sọ̀rọ̀ ó torí náà káàkiri gbogbo àgbáláyé. Àwọn journalists, àwọn media máa ń ní ipa gidi láti kó àmì ìṣòro gbogbo. Àwọn tíìmù wọn wọ́n wà ní ẹni báwọn kan ti ń ṣe tọ́lẹ̀ ìwọlé láti ní láti rọ̀ ṣùgbọ́n àwọn àjọ bíbí ní àjọ bẹ̀rẹ̀ ní ṣùgbọ́n ẹ̀yìn fún ìkìlì ẹwà bí ojú òní tì ní iléeṣẹ́ yóò ní tó lọ ẹjọ́ bá ń bàbá fún wọn àwọn ọ̀dọ́ fún ẹ̀sìn ní bẹ́ẹ̀ èyí ọba ti ha tọ́jú wọlé yẹ ha so ẹ̀mí ti. Mo ti rí bẹ́ẹ̀ táwọn bá ti wọlé àmà á sọ̀rọ̀. Ẹ ṣeun. Bí ìpàdé ṣe ń lọ kí n tó pe mo fẹ́ jẹ́ pé bí mo fún wa kọ́ńpé Isa Bello àwọn ní Ọ̀yọ́ State leader gómìnà FYCC ẹ máa pàdé ọdún lọ́wọ́ ní. Mo tún fẹ́ jẹ́ pé bí mo kọ́ńpé Ọládépọ̀ Kúnlé àwọn náà ní Ọ̀yọ́ State leader gómìnà OPNC. Okay, ẹ ṣe sẹ́yìn olùdíje kọ́wé àdìgbò mákànjú ọ̀la mo ti dárúkọ bàbá wa ní ìdánilẹ́sẹ̀ ẹgbẹ́ máa ń gbàgbé fún ọ lẹ́ẹ̀kan sí ẹ ṣe. Orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá ẹ̀kọ́ ni kí ọ̀gá wa ẹnu ọ̀fẹ́ ti pa ló dára jẹ́ o ẹnu ọ̀fẹ́ ti pa ló dára jẹ́ o. Bẹ́ẹ̀ni sọ fọ́rọ̀ sí kí n lọ fẹ́ sọ èdè máa tó gbogbo àtàwà níbà yìí. A lè sọ pé òṣìṣẹ́ ti ní fámìlì wa. Àyẹ̀wò kò tó kò ní fámìlì wa. A lè sọ pé ìṣẹ́gbọ́ olóòtú ní fámìlì wa. Orílẹ̀-èdè Yorùbá wa yìí, a wà ní táàdì ẹ̀yìn kò lọ́wọ́ pẹ́sẹ̀ àti kàbàtì dúró ọ̀gá àjà wà ní ọmọ ìyá àtúnṣe ìlú wa. Wọ́n lè máa sọ pé ẹni wa là á ti kọ́ méje àwọn láàbàrú. Wọ́n lágbára òkè èkó òbí ẹ̀rọ ti pọ́n lé ìlú nígbà. Àwọn láàbùra láàjìra wa lóṣù tó wọ̀. Ìjọba náà fẹ́ tó bá tó àti kàbàtì. Inú mi lò pẹ̀lú àwọn tó fúngámù sílẹ̀. Lọ́wọ́ jẹ́ pé ká mọ̀ ìgbà dákò táì. Èyí àmọ́jẹ̀ kọ́ pẹ́ lọ́dẹ̀ tí wọ́n lò wá. Lẹ́nu ti yà wá wọ̀. Gbogbo ara sì ti orí gbogbo àwọn àjẹ̀dẹ̀bá sábà nínú náà. Òjẹ́ tó sọ pé èyí àtẹ̀tẹ̀ ń gbàgbà àtẹ̀tẹ̀ ní à ọmọ ìyá gbogbo wa àti olóòtú o àti títẹ̀ o àti mọ́sílímù o ìjọba náà jẹ́ lọ́wọ́ ìjọba ìlú wa ayọ̀dẹ́lẹ̀ ìlú. Ẹ bá pàtẹ́wọ́ fún ẹ bá pàtẹ́wọ́ fún Aláàjì Isa Bello. Ẹ wo orí ẹ̀ tó dé fìlà sí ẹ wo fìlà tó dé yẹn. Tí atẹ́kùn bá fẹ́ fìlà yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n bẹ ọ̀rùn yẹn. Ẹ ṣe ẹgbẹ́ kí n tó wọ́n kí gbogbo ẹni ìrìn ẹ̀sẹ̀ wà ní. Ó kẹ́ bàbá mi àti ẹ̀yẹ ìyá mi. Àwọn ènìyàn kó bá jẹ. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yí padà. Ọmọ Ìjọba dé fún ìfọ̀rí. State coordinator fún Oòduà People's National Congress. For the greatest gaga. Àkíyèsí kékeré mo fẹ́ pe ẹ̀yin bàbá mi sí lórí ìkan tí ó wà nílẹ̀ yìí. Olórí kan kọrin kan pé kò lè dídá kò lè dídá.
Ọ̀rẹ́ ìjà àbá pàdé o, ẹ máa ríro o. Gbọ́dọ̀ kọ́kọ́ lè sùúrù sí o, ẹ bàbá. Ìlú bá yẹ kẹ́ ẹ ti kí kẹ́ kí. Ìlú bá yẹ kó ti tó kẹjẹ tó tó. Ẹ ti àwọn alábí sí ìlú. Ẹ jẹ́ káwọn tó ti ṣe ìpàdé ọ̀kẹ́yẹ. A ṣí lọ́bọ̀ wọ̀. Lọ́nà tó lè ṣe é. Bàbá dúró di ọ̀rọ̀ kọ́ọ̀tù, wọ́n máa àjẹ́ kéèsì. Tí ìgbó fi bàjẹ́, wọ́n máa àjẹ́ kéèsì. Ṣùgbọ́n bí wọ́n ti ń gbìyànjú pé àwọn fẹ́ ṣe irú nǹkan tá a bá ṣí náà wọ bẹ̀ wọ́n lọ pé yẹ́s kì í ṣe ọlọ́run tó bàjẹ́ lọ. Gẹ́tì tako! Gẹ́tì kàkà! Gẹ́tì kàkà wọ́n jẹ̀bi. Ibos. Àtẹ̀wọ̀ ń dá. Yeah. Please. Gbogbo ọdún ọdún tó fẹ́ lọ. Ẹni pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan wọn fẹ́ yẹn Yorùbá ọmọ ìyá mi tó wà láti. Ṣé rí ètò ìfọwọ́ sọ pé ìsọ̀rọ̀ ṣe pàtàkì láàrin àwọn Yorùbá náà? Torí táwọn ti lè wọ̀ wọ́n láàrin náà. Ẹni pẹ̀lú àtọ́wọ́ àtọ̀tọ̀ náà ní ọ̀rọ̀ sábàbí. A ní ìgbè lọ́ọ̀lì. Ẹgbẹ́ tẹ̀lé ń ta àmì tiwa náà wọlé sí wa lára wọn. Ẹni káwọn náà gbẹdú fi ara wa o. Ṣé ẹni pé wọ́n ní pé àwọn àgbẹ̀ òbí fi ara wa. Wọ́n fẹ́ fi wá ronú ara wa. Ẹgbẹ́ tó lọ, ẹ má jẹ́ kí ẹ náà ṣẹlẹ̀ láàrin tiwa náà o. Ṣé láwọn àjọba tí wọ́n fẹ́ máa gbélé náà wọlé ọyẹ wọn o? Wọ́n máa fẹ́ kó lẹ́sọ̀ náà tó wọlé. Ṣùgbọ́n gẹ́gẹ́ náà tí wọ́n lè sọ ẹnu arínájúkọ mẹ́tẹ̀ o. Àwọn dúró ti bí ìjọba tó bóyá wọ́n máa bá wọn bẹ̀. Torí pé kí ni gbàdúrà ìbọn tó bóyá òun ni bàbá mi ó lọ kọlà fún mi. Èrò ní ìran bàbá mi tó lọ kọlà fún mi ó ní bàbá mi tó bí mi. Tó sọ pé àbẹ́ fi ṣèríà wọ́n tó wọlé sí wa lára láti máa gba gbogbo Yorùbá tó pọ́sibù kò pọ́sibù ṣùgbọ́n ẹ̀jẹ̀ ká ṣe ìṣọ̀kan láàrin àwọn tiwa náà. Káàdẹ̀ bá àwọn ìjọba náà sọ̀rọ̀ ẹ̀rí pé ìwọ̀n bára ní sọ́ńdì. Àwọn tó jẹ́ àwọn olórí wa, àwọn tó máa bá àwọn ìjọba sọ̀rọ̀ o. Káwọn náà rò kọ́jọ́ kọ́ tó rò dáadáa. Wípé ó máa tabára lé, ó lè máa tabalọ̀ kó máa tabá wọn náà. Àwọn kékeré arò nínú òkú tó bá yá, arò ní ìgbẹ́jìdẹ organization àpàdà sẹ́yìn náà. Ṣé ti gba leaflet ẹ máa lọ pín? Ṣé ti gba flyers ẹ máa lọ pín? A máa pín fún àwọn èèyàn wa nígbà iná ni. Wọ́n ti gbà á. Wọ́n náà ti gbà. Ó sọ bẹ́ẹ̀. Ètò ìgbà àti ìgbà. Wọ́n á kó ti gba leaflet flyers. Ẹgbà. Méjì ni wọ́n wà bẹ́ẹ̀. Ọmú kejì yẹn. Yorùbá Nation Radio and TV adúpẹ́ lọ́wọ́ yìí o ayégòkè kí ọba ọ̀rọ̀ ó bá wa bẹ̀rẹ̀ ó lè bá wa parí ẹ̀ àti ń ṣe MC èmi mo ń ṣiṣẹ́ MC lọ́sìn yìí àti ń ṣe àṣekágbá àkádókò láti sọ. Ìwé àwọn òbí network ó ṣe bá Sunday Igboho sọ̀rọ̀ tọ́rọ́ 5 minutes ago mi a ti sọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́ta láàárọ̀ yìí ó dẹ̀ ló máa wọlé ó wọlé lẹ́ẹ̀kan orí lẹ́ẹ̀mejì but network tó wá ń gbé jáde ìṣòro lóhùn wà lórí flame so Koiki ti bá wa sọ̀rọ̀ gbogbo bọ̀tí Koiki dẹ̀ sọ dédé ni ó dẹ̀ wà lẹ́yìn wa digbí ìyẹn ti Sunday Igboho gbogbo nǹkan tá à ń ṣe yìí àjọ ṣe ni ẹ̀wọ̀n tó bàbá Sunday Igboho ni Báṣọ̀run orí Adéṣọ̀kan àwọn lọ̀ọ̀gá Gani Adams ọmọ ní CSI Sunday Igboho jẹ́ fún wọn tó gbogbo wa papọ̀ lájọ ṣe nǹkan tá à ń ṣe bí àwọn ẹgbẹ́ tíṣẹ̀ tó sì ṣe sọ tó bá di pé ká sọ̀rọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ a máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wá lè ní pé káyé gbòsàgbòsà gbogbo ẹ̀ ló yé wa gbogbo ẹ̀ ló wà níta wọn wa gbogbo ẹ̀ la lè ṣe so kò ní dogun kó tó fi wá lọ́rùn lẹ̀ tó bá dogun ṣá o àdúró dédé o ìyá wa wá fún aládùúrà ẹ̀yin ìyá wa tẹ́wà lẹ́yìn yẹn tẹ́wà sọ blue. Ìyá wa kò di ẹ̀ náà bọ̀. Aládùúrà yìí ti ká ká.
Adúgbò lọ́wọ́ ọjọ́ àti ìdílé fún pé ẹ̀ṣẹ̀ gan-an aṣáájú ètò ìjọ adúró jù wá tètè kó wọ látàárọ̀ láti tètè gbé àti kájí kájí àwọn kájí kájí ilé ìfowópamọ́. Ẹjọ́ bá ti gbà sàríà. Ìdájọ́ tó ń ṣe fún mi. Ó ní mo ti kó fún wọn yẹn. Gbogbo ìpinnu àwọn ìka ènìyàn yìí láti pa ilẹ̀ Yorùbá lẹ́yìn orúkọ Jésù àsọ̀rọ̀ àsọ̀ olùsọ̀rọ̀ ògbó gbogbo kábàyọ̀ káyọ̀ lówó gbogbo àwọn leaders wa pápá fún àwọn àgbàdúrà padà orúkọ agbára fún agbára kò lè wá bá wa bí fún wọn ilẹ̀ Yorùbá fún ọ̀tẹ̀ fún wa ní orúkọ Jésù olúwa wa. Ní báyìí náà ẹ jọ gbogbo ọgbọ́n níta àti ìwà pé àwọn ìjọ ẹ̀ṣẹ́ ó sì ẹrù àwọn àbí yẹn àwọn fúláyà káàkiri wọn ìwé pélébépélébé yìí káàkiri dání ṣé bá ti ń lọ àádọ́ fáwọn ènìyàn ẹ̀ṣẹ́ fẹ́ṣíbù ẹ̀jọ̀ ẹjọ́ jáde nígbà gba fúláyà wọ̀nyẹn bá ní so ẹjọ́ ẹjáde ẹjọ́ ní méjì mẹ́ta mẹ́rin márùn-ún ká fún àwọn èèyàn jọ ìṣe. Ní báyìí àwọn ní ìlú Ìbàdàn níbi tí a ti ń ṣe ìjókòó àpérò àti àwọn oníròyìn lórí òfin ṣẹ̀ríà tí wọ́n gbé wá sí ilẹ̀ Yorùbá tí a ò fi ọwọ́ sí. Òní ni on the 15th of January 2025 a wà nínú NUJ Ìyágànkù nílùú Ìbàdàn níbi tí a ti ń ṣe àpérò pé a fẹ́ òfin ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá láti iléeṣẹ́ Koiki Media bringing the world closer to your doorstep. Iléeṣẹ́ Koiki náà ni a ti ń dábẹ́ láti ń fọ̀ bí òwe àti ń jẹ́ kó yé wa gẹ́gẹ́ bóyá ń lọ ní ìlú Ìbàdàn. A wà ní ibẹ̀ báyìí. Ilé ìlú wájú báyìí. Àwọn mídíà wọn ṣe wà bí